ọ̀pọ̀ àwọn èèyàn ní inú ń bí kọjá sísọ, bẹ́ẹ̀ ni àwọn míín ni wọ́n ń gbèjà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àṣírí tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tí Tinubu gba ìjọba lọ́wọ́ ẹ̀ lọ́dún bíi méjì sẹ́yìn, ìyún ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, pẹ̀lú bí Muhammadu Buhari bó ṣe tú àṣírí lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí wípé ilé tóun kó lọ sí ní ìlú Kaduna lásìkò yìí Tinubu ló bóun tún ilé náà kọ́, àti pé lọ́dún mẹ́jọ tí òun fi ṣe ìjọba Nàìjíríà òun kò ní dúkìá ẹyọ kan tàbí nǹkan ẹyọ kan tó lé sí nǹkan tóun ti gbé dé orí ìjọba láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé náírà kan báyìí òun kò mú kúrò nínú owó orílẹ̀-èdè Nàìjíríà. ẹ rántí pé lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ keje oṣù kẹrin ọdún 2025, the 7th of April 2025, ní àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n ń pè ní pera wọn ní gómìnà onítẹ̀síwájú Progressive Governors Forum PGF iná ṣàbẹ̀wò ni wọ́n ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ ò lọ sí ilé ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó wà ní ìlú Kaduna. ẹni tó sì jẹ́ alága àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ní gómìnà Hope Uzodinma ti ìpínlẹ̀ Imo, òun ló ṣíwájú àwọn gómìnà ẹgbẹ́ ẹ̀ lọ. wọ́n láwọn lọ kí Buhari kú ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀ tó kọjá yìí àti láti wo àlàáfíà gẹ́gẹ́ bí ààrẹ àná àkọ́kọ́ táwọn yóò ní nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. bó tilẹ̀ jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ó ti gbé nǹkan tí àwọn gómìnà náà tán bá Buhari sọ àti gbé jáde sẹ́yìn, ṣùgbọ́n ọ̀rọ̀ tí Buhari sọ nínú ìpàdé náà ló máa ti di ariwo, ló ti di nǹkan ńlá táwọn èèyàn tó ń fà láàrin ara wọn báyìí. nínú àtẹ̀jáde tí agbẹnusọ Muhammadu Buhari Malam Garba Shehu tó fi síta nípasẹ̀ ìpàdé àwọn gómìnà náà àti Buhari ló ti jẹ́ kó di mímọ̀ pé nínú ìpàdé ọ̀hún ní Buhari ti gba àwọn gómìnà náà ní ìmọ̀ràn pé ká má ṣe wálé ayé mọ́yà ká sì ṣe dáadáa sí àwọn aráàlú wọn. wọ́n ní Buhari jẹ́ kó di mímọ̀ pé gbogbo nǹkan tóun ní kóun tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fọdún mẹ́jọ iná lòun sì ní lẹ́yìn tóun kúrò, kò sí àfikún bẹ́ẹ̀ yan pé òun kò mọ owó Nàìjíríà. kódà wọ́n ní ibi tí Buhari tó sọ̀rọ̀ dére tó fi sọ pé ilé tuntun tọ́rí tóun kó wá ní ìlú Kaduna báyìí tí ò tí ì pósù méjì tóun ti kó wá yìí kì í ṣe pé òun lòun kọ́ ilé náà o. ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà nípò ó ní ló kọ́ ilé náà, ló bá òun tún kọ́, ló bóun dá alábìrà báyìí tó sì ní nígbà tó parí ilé ọ̀hún fóun ni ló jẹ́ kí òun kúrò ní ìlú Daura ní ìpínlẹ̀ Katsina tí gbogbo ayé mọ̀ tó ń gbé tó ń fi wá di èrò ìlú Kaduna báyìí. látìgbà tí Buhari tó ti tú àṣírí ńlá yìí ní làwọn kan máa ti ń fa ìbínú yọ pé ṣe tó yẹ kí Tinubu kó máa fowó ṣe rèé, tí wọ́n sì ń sọ̀rọ̀ sí wípé ẹni tó ti lówó ló tún lọ́ ń fi owó Nàìjíríà kọ́ ilé ńlá fún láti wá ojú rẹ̀. ṣùgbọ́n táwọn yẹn olólùfẹ́ Tinubu àti alátìlẹyìn sọ̀rọ̀ sáwọn tó ń sọ̀rọ̀ nípa aláìmọ̀kan ni wọ́n ló ti wà ní òfin pé àwọn ààrẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ owó ìjọba Nàìjíríà ní gbọ́dọ̀ fi máa bá wọn tún ilé wọn ṣe. wọ́n ní Buhari nìkan kọ́ náà fi ṣe ilé fún gbogbo àwọn ààrẹ tó ti kọjá ni, àti wípé kò sáṣìírí kan bẹ́ẹ̀ bí kò ṣe nǹkan tí ò fẹ́ sọ.